Olórí ẹgbẹ́ àwọn ọmọ Ìgbò káàkiri àgbáyé àti ní Nàìjíríà, èyí tí wọ́n ń pè ní Ohanaeze Ndigbo, ìyẹn olóyè Emmanuel Iwuanyanwu, ó ti sọ̀rọ̀ lórí ayẹyẹ ọdún kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe látìgbà tó ti gbàjọba orílẹ̀-èdè yìí. Ṣé kìí ṣe ìròyìn mọ́ pé lọ́jọ́rú ọjọ́ Wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ tí í ṣe ọjọ́ 29 oṣù karùn-ún, ìyẹn the 29th of May, ìní ó pé ọdún kan gẹ́rẹ́gẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbàjọba orílẹ̀-èdè yìí, ìyẹn tó di ààrẹ lẹ́yìn ọ̀jágun fẹ̀yìntì Muhammadu Buhari, tó sì jẹ́ pé oríṣiríṣi àwọn èèyàn ńláńlá àtàwọn ọmọ Nàìjíríà ni ló ti ń sọ ọ̀rọ̀ nípa ayẹyẹ ọdún kan tí ààrẹ Tinubu tó ṣe lórí àlééfà náà. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀, àwọn ẹ̀yà Ìgbò tí gbàgbọ́ wà pé wọ́n kórìíra Tinubu, tó sì jẹ́ pé wọn kò tiẹ̀ dìbò fún rárá àti rárá dáadáa ní àsìkò ètò ìdìbò oṣù keje ọdún tó kọjá. Ó ní ààrẹ wọn, ìyẹn olóyè Emmanuel Iwuanyanwu, ó mà ti sọ̀rọ̀ lórí ọdún kan Tinubu, èyí tó jẹ́ kàyéfì fún àwọn èèyàn nítorí pé ọkùnrin náà ó ń kan sára sí Tinubu ni o. Lásìkò tó ń sọ̀rọ̀ ní ìlú Owerri ní ìpínlẹ̀ Imo lórí ọdún kan tí Tinubu ń pé lórí àlééfà, ọkùnrin náà ní àwọn kò lè bú Tinubu o. Ó ní ẹni tó bá fẹ́ ṣòdodo yóò mọ̀ pé kò yẹ kéèyàn bú Tinubu láàrin ọdún kan, nítorí pé ẹni tó bá mọ nǹkan tó ń lọ lókè yóò mọ̀ pé orílẹ̀-èdè tí Buhari gbé lé Tinubu lọ́wọ́, orílẹ̀-èdè tó ti fẹ́ wú, tó ti fẹ́ ṣubú ni. Ó ní bá gbé irú nǹkan bẹ́ẹ̀ léèyàn lọ́wọ́, pàápàá ọrọ̀ ajé àti ètò ààbò tí Buhari fi sílẹ̀, ó ní kódà olúwa rẹ̀ yóò dààmú gidigidi láti rí nǹkan náà tó sì ní eléyìí ni ló jẹ́ kí àwọn máa ní sùúrù, káwọn mọ̀ pé Tinubu ò lẹ́bi ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. Olórí àwọn ọmọ Ìgbò ìwà jẹ́ kó di mọ̀ pé ìgbésẹ̀ tí Tinubu gbé, pàápàá lórí owó ìrànwọ́ epo tó ń pè sọ́bsidì tó yọ, àti bí ó ṣe jẹ́ kí owó dọ́là tó yọ sọ́bsidì tí wọ́n ń san sórí dọ́là láti jẹ́ kí owó dọ́là ní ọjà òkùnkùn black market àti èyí tí wọ́n ń ṣẹ́ ní báǹkì kò jẹ́ ojú kan náà. Ó ní ìgbésẹ̀ tó dára ní Tinubu gbé, tó sì ní ó ti fi sínú ìpolongo ògbó ẹ̀ lásìkò tó ń polongo ògbó pé tóun bá wọlé òun yóò ṣe. Ó ní gbogbo ìgbésẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé ó fa ìnira, ṣùgbọ́n ó sì ṣe dáadáa fún orílẹ̀-èdè nítorí pé ìgbésẹ̀ tó dáa ni. Olóyè Emmanuel Iwuanyanwu wá tún jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ òun ò ní parọ́ gbogbo àwọn Ìgbò àwọn ò dìbò fún Tinubu. Ó ní ìdí táwọn fi ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé àwọn kórìíra ẹ̀. Ó ní ìgbàgbọ́ àwọn ni pé láti ọdún 1999 tó ti ń ṣòṣèlú àwa-arawa yìí àti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, àwọn ọmọ Ìgbò kò ṣàrí orílẹ̀-èdè yìí rí, tí wọ́n sì láwọn gbàgbọ́ pé àwọn gan ló kàn ń ló jẹ́ káwọn fi agídí dìbò fún ọmọ àwọn, ìpè ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì, tó sì ní èyí ló jẹ́ káwọn tẹ̀lé Peter Obi ti ẹgbẹ́ òṣèlú Labour Party tí kì í ṣe pé àwọn kórìíra Tinubu. Ọ̀pọ̀ àwọn èèyàn tó gbọ́ ọ̀rọ̀ yìí ló ṣe ní kàyéfì pé olóyè Emmanuel Iwuanyanwu tó ti máa ń sọ̀rọ̀ tako Tinubu àti àwọn Yorùbá, ó ti yí ọ̀rọ̀ padà báyìí o, tó sì ń kan sára sí Tinubu wípé ó ń ṣe dáadáa àti wípé orílẹ̀-èdè tó jogún lọ́dọ̀ Buhari, orílẹ̀-èdè tó ti fẹ́ ṣubú ni.